mehun iba aluletun lọ ni iba Gani Ige Adams lọ́gbọ́n ọ̀fẹ́ o aluletun lọ ni security stakeholder summit letu organize ni wọ́n mà ti ń jí wọn gbé burúkú nìbàdàn Ìkòròdú Kwara mà ti fẹ́ empty ibà kí ló dé Iba Gani Ige Adams ṣé ẹ fẹ́ farapamọ́ jẹ ọmọ Yorùbá níyà ni èyí tẹ́ fi kó gbogbo àwọn security guard wa tẹ́ kó wọn sínú hall tẹ́ ń sọ̀rọ̀ nípa state police tí ó kàn yín tí gbogbo yín tẹ́ wà nínú hall yẹn tẹ́ bá yabo Ìbàdàn àti Kwara kẹ́pẹ́ra yín àtòǹdó kò ní dá fún terrorist tó lóun fẹ́ jí àwọn èèyàn wa gbé gbogbo wọn máa sá dànù ni wọ́n máa sá lọ ní èyí tẹ́ fi wá kó wọn sí inú hall tẹ́ fẹ́ recruit wọn láti lọ kó wọn fún àwọn olóṣèlú ẹ ti ń ṣiṣẹ́ 2027 sílẹ̀ oh God ẹ̀yin èèyàn mi ẹ wá wo fídíò. Alaikum warahmatullahi wabarakatuh. Ṣé ẹ̀yin tẹ́ máa ń lọ pátì bí irú èmi yìí àti irú àwọn sẹ́ẹ̀tì tèmi tí ò ní mọ́tò yìí tó yẹ pé a máa ń lé mọ́tò mú lórí bus stop ni. Àánú yín ṣe mí. Ẹ jẹ́ kó kálukú wa máa ṣe jẹ́jẹ́ wọ́n máa ń jiyàn gbé Ìbàdàn sí máa ní. Wà lẹ́tẹ̀lẹ̀ kọ̀ǹfàmù ni o. Wọ́n ń jiyàn gbé Ìbàdàn o. Wọ́n ń jiyàn gbé ní Ìbàdàn kó kálukú máa ṣe mẹ́lọ́mẹ́lọ́ ni. Tó bá dé pátì sì yìí kó fún pátì lówó ní jẹ́jẹ́ ní kó ra kú òun bẹ́ẹ̀ jẹ́. Pátì ẹ má délé lóru owó tó wà pé òní mọ́tò ètè fún pátì ṣé wọn pẹ̀lú omi ìbàjẹ́ ó bá lọ pátì ó ń pátì àjẹrán ojú nàìjíríà lẹ́ni ó bá tún wá sí kò bá ṣe ju ẹ̀ báyìí kò ní kúrò ń bẹ́ẹ̀ mọ́ jẹ́ ṣọ́ rẹ mọ́jẹ́ wọn ó jí ọ gbé àgà yìí tẹ́ máa ń gba haúsá sílẹ̀ as gateman èyí tẹ́ pé gateman yín haúsá ni ẹná sùúrù sí o ẹná sùúrù sí o ẹ àṣejẹjẹjẹjẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ yín o pẹ̀lẹ́pẹ̀lẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ ti dáyé sí yìí o ní Nàìjíríà ní especially Ìbàdàn wa ẹnìkan náà jẹ́ nìkan gbé láàárọ̀ yìí àti confam story ọba tún confam story àti máa sọ fún yín wọ́n jí obìnrin kan gbé láàárọ̀ tẹ́ pé ó mú ìlú Ìbàdàn títí ẹ̀ níṣorí burúkú gbẹ̀yìn tẹ̀ ń lò dé ọ̀rọ̀ anáwó olóde ránṣẹ́ wọ́n tó kan tó ń pera rẹ̀ méjì àga sẹ́ẹ̀tì àwọn táà ní mọ́tò yìí ṣọ́ra rẹ o. Ibà ẹ tún gbé information yẹn tún lọ gba họ́ọ̀lù ní ìgbà tí ikú ń lé ọmọ Yorùbá kí ló dé tó jẹ́ pé ojoojúmọ́ lẹ fi ń disappoint wa sàn wọ́n ní wọn kì í fìyàn joyè àwòdì kó má lè gbẹ́dìyẹ Ibà ọmọ Yorùbá ní ẹgbẹ́dìyẹ wọ́n ní ká ẹgbẹ́dìyẹ kẹdìyẹ mọ́lẹ̀ ẹgbẹ́dìyẹ tẹ́rọ́rìsì kò sí nǹkan méjì tí gbogbo ọmọ Yorùbá nílé àti lókè òkun tá à ń béèrè tá à ń expect látọ̀dọ̀ yín kò ń ṣe nǹkan tá à ń ṣe nínú hall yẹn inú hall kọ́ láti fẹ́ rí yín Ibà kì í ṣe inú hall kọ́ láti fẹ́ rí yín àtàwọn security guard gbogbo ẹ̀yin security guard tẹ́ jókòó síbẹ̀ yẹn ṣé ẹ padà mèyí tó kàn nínú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ni so mítìlẹ̀ ṣe kiri abẹ́fẹ́ sọ wípé ẹ ò mọ̀ wípé the same tactic tí Iba Gani Ige Adams tí wọ́n lò fún Jonathan tó fi rìkúrútù fún Jonathan nígbà tó fẹ́ ṣe campaign lọ́dún náà lọ́hùn nìyẹn tí Jonathan dẹ̀ compensate Iba Gani Ige Adams allegedly ó dẹ̀ pé 9 billion àbí 10 billions of naira allegedly
ọ̀rọ̀ yẹn padà díṣu atayanyan torí gbogbo bó ṣe sọ́mọ̀ gbogbo yín náà léléyìí tí wọ́n sọ̀rọ̀ security ṣùgbọ́n ẹ̀ padà mọ̀ wípé wọ́n lọ fi yín negotiate pẹ̀lú Jonathan tán fi gbó bìtìbìtì owó sílẹ̀ owó yẹn gbogbo àwọn tó bí ibà ṣe yẹ kó ṣe pé kó ṣa níṣà bó ṣe yẹ kó ṣe ṣa wọn ò ṣá bẹ́ẹ̀ wọ́n wà á máyà ni débi wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ tán súnmọ́ wọn bí iṣan ọrùn tán ní problem lénìí ibà ojojú gbogbo wọn tẹ́jú wọn mọ́lẹ̀ ni ṣe bóun ló fà á tí faction OPC wọn tó fi fọ́ yẹlẹyẹlẹ ṣe bóun ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ fi kẹ̀yìn sí wọn dèní lénìí the same tactics ìgbà ayé Jonathan ọ̀nà ọ̀lẹ́ tí ń try nísìn ibà ẹ follow hand gbogbo ọmọ Yorùbá and that is why everybody ò fún yín ní respect mọ́ ẹ mọ̀ ni kò sí ọ̀wọ̀ fún yín mọ́ nílẹ̀ Yorùbá anyway tó bá ti rí yín jàre Minister of Information lóògùn ọjọ́ ṣe bẹ́ẹ̀ máa rí gbogbo nǹkan tó ń kọ fún yín níbi comment section káàkiri gbogbo fídíò yín lórí ní online ẹ tọ́ka sí any part of Yorùbá both home and abroad tó fún yín ní respect mọ́ gbogbo ilé ìtẹ́ ìṣe yìí ẹ̀ kàn fi ọṣẹ yíra yín lára ni because ikú ń pa wọ́n ní Kwara ẹ̀yin rojú ẹ̀ gba microphone mú ẹ lọ rẹ́ǹtì hall ṣé hall ẹjọ́ náà ní kẹwàá tó ní àwa wí tán ẹ̀ ń sọ̀rọ̀ state police recruitment gbogbo ẹ̀yin tẹ́ jókòó síbẹ̀ yẹn wọ́n ti gbé yín gógó so ẹ rò wípé ibà ló máa wá recruit state police Ọlọ́run ní jẹ́ ká ní ọgọ́ ọgbọ́n state police my foot ibà ṣé ti gbàgbé ni pé kò sí interview tẹ grant láyé tí ẹ kì í sọ síbẹ̀ pé ẹ ti kó bìtìbìtì lẹ́tà sọ́dọ̀ àwọn gọ́vnà ipe lórí ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá ẹ tún sọ débi wípé ẹni kan invite yín kẹjọ jókòó on the round table ẹni wọn dá yín lóde nílé ni kí ló wá kàn yín pẹ̀lú recruitment state police bàbá Tinubu ti ní ó ti sign everything ti wà okay kódà wọ́n ní kí outfit má pa any region papọ̀ lórí ọ̀rọ̀ state police kó ní kálukú kọ́dọ̀mọ̀ ẹ̀ mọ̀ kọ́mọ má papọ̀ ní ward ṣé àwọn gọ́vnà tí wọ́n dá sí yín òun lè fi kó gbogbo àwọn ilé ìjọ tẹ́ fẹ́ fi wọ́n gbowó lẹ́wọ́n ń jẹ́ kó máa yé wọn wípé state police o kò lè ka Àmọ̀tẹ́kùn abẹ́tí gbẹ̀gbẹ́ pé ẹ̀yin ni brand ambassador Àmọ̀tẹ́kùn máa padà gbàbọ̀dé gbogbo ọmọ Yorùbá ló mọ̀ pé Àmọ̀tẹ́kùn ti ń ṣiṣẹ́ pẹ̀lú terrorist as a matter of fact bá ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ní Ọ̀ṣun state wọ́n ti cancel Àmọ̀tẹ́kùn wọ́n ti gbàbọ̀dé torí wọ́n ti rí Fúlàní nínú wọn àtẹlọ́yọ̀ tòǹdó ìjà ní lójoojúmọ́ ìjà burúkú ni bọ́n ti fi ṣàkà kọ́ owó wọlé náà fi ṣàkà gbọ́ èrúwó jáde gbogbo ẹ̀ la gbọ́ ẹ̀yin ni brand ambassador ẹ̀ kí ló kàn yín pẹ̀lú state police ibà kí ló dé tẹ̀ fúlù àwọn people yìí ibà gbogbo ọmọ Yorùbá ẹ kàn imagine gbogbo àwọn tẹ́ ẹ̀ ń rí nínú fídíò yìí kí gbogbo wọn wọnú Kwara lọ torí ibi tí gbogbo wa ti expect ibà àsọ lórí ogun àti gbogbo yín tẹ́ jókòó síbẹ̀ yẹn inú gbogbo Kwara láti expect yín ká ẹ wá wọ ọbẹ̀ ká wá máa rí yín ká wá wò bóyá àní dúró tán pẹ̀lú yín a máa dúró tán bàjẹ́bàjẹ́ a mọ́nítọ̀ yín a dẹ̀ máa pariwo a dẹ̀ dúró tán anything kómi dè kómi ṣùgbọ́n ibà ẹ lè ṣe àfẹjọ́ security summit yìí ni ṣá security summit yìí ni ṣá ṣùgbọ́n àwa mọ̀ pé kò ṣe bàbá Tinubu lè recruit àwọn people yìí fún àmọ́ bó ṣe ń lọ gbogbo èèyàn ló dẹ̀ mọ̀ ẹjọ́ àwọn ọmọ Yíbò ti ní wọn ò gbúdọ̀ ní candidate tó máa contest against Tinubu coming 2027 candidate wo lẹ fẹ́ kó wọn lọ fún Àtíkù torí kò lè jóbi ẹ̀yin gọ́vnà ilẹ̀ Yorùbá èyí tẹ́ ṣe yóò dá o ẹ̀yin lẹ ń fẹ́ kí wọ́n máa pa ọmọ Yorùbá o a ní àwọn olórí ogun tó ṣe kàkàkàkà àwọn ojúlówó ọmọ kan tó rẹ́dì láti defend ilẹ̀ wa ẹ̀dẹ̀kọ̀ pé wọ́n a ní kẹ́ ẹ gbé wanted kúrò lórí Chief Igboho ẹ̀yin tí ẹ gbé wanted kẹ́kọ̀ọ́ tí ẹ jẹ́ kí wọ́n gbọ́ náà láìpẹ́ wọ́n gbé wanted orí Igboho kúrò kẹ́ kọ́kọ́ wo àwọn Fúlàní tó ti wà ní gbogbo ilẹ̀ Yorùbá bóyá wọn ò nífẹ̀ẹ́ oníkálukú akẹ́rù ó di lẹ́lẹ́lẹ́lẹ́ pọ́n ti ẹ̀fẹ́ ti gbọ́ lásán kẹ́ ẹ wá pé ibà báyìí kẹ́ ẹ mú Chief Igboho báyìí ṣe bí ọmọ Ondo state ní yín àdẹ̀mọ́ pé kọ́sítọ́mà dáadáa àwọn terrorist londo ibà ẹ̀yin ẹgbẹ́ Ondo mú ẹ mọ woro sí woro ọ̀dẹ̀dẹ̀ sọ́dẹ̀dẹ̀ àbẹ́ mọ́ kẹ́ ẹ wá ní kí Chief Igboho kan di Kwara mú àbí any other part of Yorùbá land kẹ́ ẹ wá wò bóyá omi àlàáfíà máa rú nílẹ̀ Yorùbá àbí security máa tight àbí kò ní tight ṣe bóun lẹ ti rí nínú fídíò nìbàdàn yìí ṣe bá pariwo nígbà tí àwọn mufti Ìwó àwọn Sheikh ọ̀ràn wọ́n gbé akirika Gumi wá àtijọ́ tí Gumi ti step ìfìtì ẹ̀
sí Ìbàdàn ẹ̀yin ò mọ̀ wípé ṣe ló wá lọ́ọ̀ṣì terrorist group fún Olúwo fún Mufti Ìwó fún Ajígínẹ́rin Òwòjà gbogbo àwọn Sheikh tẹ́ rí bẹ́ẹ̀ Chief Imam tó wà bẹ́ẹ̀ gbogbo wọn náà ní security náà ní terrorist group tó fi kidnap àwọn terrorist group Mufti àwọn náà kidnap yín nìbàdàn Olúwo mọ̀ sí ṣe bá sọ fún yín gbogbo yín dákẹ́ even till this very moment ẹ pariwo ẹ ń ṣe fídíò lójoojúmọ́ ó mà ṣe lẹ fẹ́ gbọ́ ó mà ṣe o wọ́n tún ti jẹ ẹlòmíì gbé ṣé nǹkan tẹ fẹ́ nìyẹn tó yẹ kí gbogbo yín bọ́ síta kẹmẹwé dání kẹ lọ sí iwájú ilé palace Olúbàdàn àbí iwájú governor's office ẹ̀yin tẹ́ lè jókòó tẹ́ takú sórí corridor àti circular road ẹ lè takú lórí security yín ilé ibi tẹ́ ṣe circular road tẹ́ takú síbẹ̀ tẹ́ gbẹ́bọ tẹ́ dé àkàrà tẹ́ ṣe gbogbo ẹ lè wà nínú ilé yẹn kí àwọn àtìláwí wá kọlẹ̀kùn àbẹ́yìn ògbọ́n kan tí sísá ìsọ wọ́n náà ń kọlẹ̀kùn wọ́n ń jí yín gbé ni ẹ̀ẹ́dẹ̀ lè pariwo síta wípé gbogbo àwọn tó gbé Gumi wá sí Ìbàdàn kẹ́ máa rọ́ wọn lépè ẹ ṣe ẹ wá ń ṣe fídíò wọ́n jí yín gbé congratulations mo ti congratulate yín nígbà tí Gumi wá ẹ kú oríire wọ́n jí ọba ẹ má jí bàbá gbé o lórí kíni ibà Gani wọ́n ti jí wọn gbé tán nìbàdàn bó jẹ́ Ìbàdàn ní kẹ́kọ́ gbogbo àwọn tó wà ń bẹ̀ yẹn kán wọ Ìbàdàn lọ gbogbo oko Ìbàdàn kán lọ máa ṣe kíní mẹ́ àmọ́ wípé lóògùn ọ̀fẹ́ nìyí àfẹjọ́ ìṣá àfẹjọ́ ibẹ̀ ni kankan là ń lọ ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ yẹn ti di woro sí woro wọ́n ti bojú Gumi jẹ́ wọ́n ti bojú Gumi jẹ́ àwọn nọ́dẹ́nà àwọn Arẹwà wọ́n ti dẹ̀yìn lẹ́yìn Gumi o ṣe ráyé ṣe rí gèbó ṣe lọ mo ti ní kó jẹ́ kí àwa kí gbogbo wa kájọ máa le bá kọ́ má fi kọ̀kọ̀ parọ́ fún wa ẹ wá gbọ́ nǹkan tọkọ síbí wọ́n ní as a Muslim and a proud northerner Hausa and Fulani I want to make this absolutely clear. Sheikh Gumi does not speak for me or the people of Arewa on issues of insecurity. His opinions are his own entirely personal and do not represent my views or those of my community. As a northerner, when it comes to insecurity, are you with Sheikh Ahmad Gumi's opinion or are you on your own and the Sheikh is on his own? Walo with video ewa. Top of the day, ladies and gentlemen. I hope this meets you well. Honestly, with the way Sheikh Gumi is going, he's going to even cause more harm than good to the religion of Islam. I sincerely do not support what he's doing because I wonder how you are going to be sympathetic to terrorists and forgetting the victims of the terrorists. How can we continue like this? And if Sheikh Gumi continues to do what he's doing, it's going to even make the situation more complicated. And because he's an Islamic cleric, it's going to bring more bad light to the religion of Islam. I am advising Sheikh Gumi to read the room. Please, Sheikh Gumi should read the room and understand what is happening and stop making, he should just stop commenting. Because he is further making, he's exacerbating the entire situation to be even worse than what it is. We cannot support negotiation with terrorists. There is nothing you are going to come and tell me that is going to make me accept that these guys are doing the right thing or they're unaliving people because of something was done to them. We have to be very, very strategic in our thoughts. So please, Sheikh Gumi should read the room and understand the situation, because now that the whole Christian genocide thing is trending, now that we're having a lot of attention in our country, now that the religion of Islam is really painted in a bad light, it's not a good time. It is not a good time for such comments and remarks. Please, he should stop it. I am not with Sheikh Gumi on his plight of negotiating with terrorists or bandits. There is nothing that you can compare to the life of a human being. You cannot compare the life of cows to the life of a human being. So this is just what I'm here to say. This has to stop. I am a Muslim and I disassociate myself from what Sheikh Gumi is saying. I disassociate myself from the mode of operation he wants to imbibe and say he wants there should be negotiation with terrorists. I do not support that.
I do not support that. You cannot be a terrorist apologist and you are going to expect us as Muslims to support that type of ideology. Wọ́n ti bọ́jú Gumi jẹ́ o, ṣẹ́rílé ayé. Ṣé ọ̀nà dé sí gè? Ẹ wo iye ọdún tí Sheikh Gumi tó ti ń ṣe negotiation pẹ̀lú àwọn terrorists between government and the terrorists of Nigeria. Arewa àti Northerner ò bọ́ síta kan sọ wípé ìgbà tó wù yẹn ò dá o, àwọn ò fẹ́ o, wọn ò mọ kankan pa ẹ̀. Ṣùgbọ́n nígbà tó di pé Trump ń ṣe tó ti ọ̀rọ̀ Trump ti wọlé tí àwọn Northerner tí wọn ò mọ bí tí ọ̀rọ̀ yìí fẹ́ yí sí àti ìgbà tẹ́nìtì lè dùn. Everybody wá yẹ yìí, wọ́n wá yẹra lẹ́yìn Gumi. Àwọn ò bá Gumi ṣe o. Gumi is not part of them. Gumi is not now representing Islamic in the northern part of Nigeria. Neither is he representing the Northerner people. Can you beat that? Listen to them, look at them. One play game lójú tí wọ́n nìyẹn o. It be like say these northern leaders and leaders, they never know say all their tactics and their plan and their whatever don't cast. No game wey una play wey we no go match una. One on one, chest to chest, head to head. Gbogbo game burúkú tẹ́ ti ń ta láti jọjọ́ gbogbo ẹ̀ ló ti cast. Ẹ gbọ́ nísìnyí náà mọ̀ pé Gumi o kò ṣara wọn. Arewa o wọ́n dẹ̀yìn lẹ́yìn ẹ̀. Ìgbà tí Saudi tó lé Gumi, kí ló ṣe? Kí ni Northerner ṣe? Kí ló dé tẹ́ sọ wípé ẹ yo ó tẹ̀ ti wá dójú ẹ̀ báyìí? Àbí ṣe ráyé wọn. Ṣé una see their game? Gumi lọ́dọ̀ ti wà ní South o, you are representing Islamic in the northern part of Nigeria. And at the same time, you are still representing the northern part. If Arewa like to rejected you this time around, we know that you are one. Arewa, Gumi, terrorists, all of you in the northern part of Nigeria, you are one. Yes. Ìrọ̀lẹ́pa, ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. Ọ̀rọ̀ ti dẹ́yìn, ó ti bẹ́yìn yọ o. Ọ̀rọ̀ ti bẹ́yìn yọ o. Ọ̀rọ̀ bàbá Wasiu ni. Ìṣe King Wasiu Àyìndé. Ẹ má kànná jó ilẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. Ẹ má kànná jó ilẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. Ẹ ṣọ́ra yín o bàbá. Kí ló dé? Àwọn family Funsengbuwa wọ́n ti ṣe fídíò jáde o. Wọ́n ti díẹ̀ King Wasiu Àyìndé. Wọ́n ní kó lọ gbé fọ́tò àwọn great grandfather àwọn ti gbé tí wọ́n jáde tó fi bá wọn tán ní Funsengbuwa family. Àwọn Funsengbuwa family má ti yarí mọ́ Wasiu lọ́wọ́ K1JE ultimate. Wọ́n ní ọmọ Èkìtì ní wọ́n ti gbé picture 18 something 19 something gbogbo ẹ̀ something wọ́n ti gbé jáde àwọn great grandfather wọn tó fi dórí wọn wọ́n ti gbé jáde. Wọ́n wá ní kí Wasiu náà kó gbé ti picture àwọn great grandfather tiẹ̀ ní inú family Funsengbuwa kó gbé jáde tí ó bá ti lè rí gbé jáde bí eléyìí kó lọ sinmi forever. Ẹ já lọ wo fídíò. Hello everyone. Anyway, so I am Adetokunbo Adebowale Adebambo, and I'm the son of Adewale Adeton Adebambo, who was the son of Prince Nasiru Ali Aderibigbe Adebambo, who was the son of the late Awujale Adesimbo Tunwashe of the Funsengbuwa ruling house in Ijebode. So I am the great-grandson of the late Awujale Adesimbo Tunwashe, and I greet all my fathers, my mothers, to sound a note of warning to the pretenders who might want to take advantage of what they think is a vulnerable situation thrown up by the extended passage of time spent on the throne by our late King Awujale Sikiru Kayode Adetono. A period during which a lot of our elders who had access to accurate records of the process of selecting a new Awujale have passed on. Over the last few months, there have been quite a lot of spurious claims by individuals, to the throne, and most of them, if not all of them, can only be described as Aomo Asawo, who have
seen what they think is a vulnerability in the selection process and have decided to make use of alternative means of, you know, connections to the corridors of power, material influence on who the people they think are the kingmakers to get onto the throne. If anyone desires to lay claim to the throne of the Awujale, then that individual must establish his bloodline and his lineage, just like I did. One that is unbroken and verifiable all the way back to the late Awujale Adesunbo Aboki. If you cannot do that, then please just exit the room. You really have no business being here. And if I may, just, show you this picture right here. This is a picture of Captain Bauer and his wife. This is the late Awujale Adesunbo, and this is Balogun Kuku right here. This picture dates back to 1884, August 5th, I think. And if you cannot present a clear path of your connection to our late King Awujale Adesunbo, then you truly have no business being in the lineup of people presenting themselves, as being eligible for the throne. You must be aware of the demands and the responsibilities of our traditions, our rights, and our customs, so that there's no repeat of the debacle that unfolded after the transition of our late Awujale Sikiru Kayode Adetono. These traditions, these rights, and these customs are simply too important to be discarded, to be overlooked, or to be set aside by any king. Once you do become the Awujale, if you do become the Awujale, then you live like a king, you die like a king, and you're buried like a king. Yìí gan ti fẹ́ diṣu atayanyan. Ṣé orí àpèrè Awujale yìí báyìí ṣé kò ní dógun lẹ̀ ní Ìjẹ̀bú báyìí? Bàbá K1JE ultimate. Ọ̀rọ̀ politics kọ́ lélẹ̀ kò dẹ̀ ṣọ̀rọ̀ àwọn ọmọ union NURTW. Orí àpèrè tó gàgàrà tó gògòrò ní náà. Wọ́n ní ẹ ti lọ torí àwọn ọmọ Funsengbuwa family ọ̀pọ̀lọpọ̀ ti pè mí. Lára information tán fún mi. Wọ́n lẹ wá ẹlẹ́fẹ́ wá gba form pé ẹ fẹ́ di ẹ̀yin náà ẹ fẹ́ bá wọn díje lọ́mọ oyè láti bọ́ sórí àpèrè Awujale. Wọ́n dé ní àwọn tẹ́ bá bóyá ẹ rò wípé àwọn tẹ́ máa bá ń bẹ̀ bóyá àwọn gbẹ̀ẹ́gbẹ́ tó bá ti rówó tó rí ṣéǹjì kékeré kan bí nǹkan gift kékeré tó bá ti róyin tó sàkàrà dànù sígbó, ṣùgbọ́n ẹ bá àwọn original tí wọ́n mọ̀ wípé yes orí àpèrè yẹn ń ṣe fún títà. Wọ́n láwọn yẹn ò fún yín ní form nítorí ẹ̀ lẹ ṣe wá gbé lẹ́tà tẹ́ kọ lẹ́tà síta. Àwọn family Funsengbuwa náà dẹ̀ ti sọ yìí báyìí sìn. Ṣé bẹ́ẹ̀ rí fọ́tò wọn? Wọ́n ní wọ́n ní kí n sọ fún yín bó ti yẹ pé bàbá Òṣòdì wọ́n ti sọ wọ́n ní kí ẹ sọ 6 ní ìran yín 6 kẹ́mú picture ìran yín 6 nínú Funsengbuwa kẹ́mú jáde tó já sí wípé bàbá ìná tó fi dé orí yín wọ́n ní kí ẹ dárúkọ wọn nínú Funsengbuwa family. Orí ibi tí wọ́n sin wọ́n sí gẹ́gẹ́ bí ọmọ ẹbí Funsengbuwa wọ́n ní kẹ́ ẹ mú wọn lọ bẹ̀. Bàbá ṣé ti gbàgbé ni wọ́n ní ìlú péjú lẹ́sìn dádì yín sí. Àfi tó bá wá jẹ́ wípé nǹkankan wà tó jẹ́ àṣírí ẹ̀yin lẹ́dẹ̀ lè tàn mọ́lẹ̀ síbẹ̀. Tí wọ́n bá sọ wípé dádì yín wọ́n gbé níjẹ̀bú ìgbà tán jáde láyé wọ́n lọ sí wọ́n sí Èkìtì, a jẹ́ wípé ọmọ Èkìtì ni wọ́n nìyẹn, wọ́n gbé wọn lọlé wọn jẹ́ òṣùta. Ṣùgbọ́n tẹ́yin bá wá sọ wípé dandan bàbá yín sọ fún yín wípé Funsengbuwa ẹ̀ tàn mọ́ wọn, a jẹ́ wípé àbí bàbá tó lọ sí ní ìlú péjú yẹn kọ́ ló bí yín ni. Ẹ̀yin lẹ máa bọ́ síta o, ẹ jẹ́ ká mọ bàbá yín gan original bàbá yín níbi tá a bá dé. Ẹ wo
ọ̀rọ̀ yẹn ti di wọ́rọ́ sí wọ́rọ́ ẹ̀ṣẹ́ rí ẹbí Funsengbuwa Boju bó ṣe fohùn lẹ̀ bẹ́ẹ̀ náà ni Kini Wasiu ò jẹ́ kọ́rọ̀ yẹn tutù wọ́n ti reply K1 the ultimate defend royal lineage insist on right to Awujale throne. The singer made this assertion while performing on stage at an event on Sunday, where he openly addressed the controversy surrounding his lineage. During the performance, Ayinde invoked the spirit of the late Awujale of Ijebuland, Oba Sikiru Adetono, to bear witness to his claims, noting that questions about his ancestry only arose after he declared interest in the referred throne. Baba, pé òkú Awujale ọba Awujale Sikiru Adetono tán ti wàjà kan wá bí ẹ̀yin ní witness ṣé the same kábíyèsí tó jẹ́ Fúlàní ló wẹ̀ fún wọn kò lè ṣe nǹkan kan wọn lè ṣe nǹkan kan ẹgbẹ́ yẹn jùnù ìkejì bàbá K1 ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀ o ṣe fẹ́ ká dá sọ̀rọ̀ ẹ̀ ká tú gbogbo ẹ̀ ká sọ di yá pẹpẹ skata tó ráwọ̀ ní jẹ́ kẹ́kọ́ náà jó Ìjẹ̀bú àdẹ̀ ní jẹ́ kẹ́ dógun sílẹ̀ ńlẹ̀ Yorùbá ogun security là ń dá sí lọ́wọ́ ẹ̀ bá wa dá sí. Bàbá K1 ṣé mọ̀ wípé ẹ̀yin wọ́n ní allegedly the last wife bàbá Sikiru late Sikiru Adetono late Awujale last wife wọn àtẹ̀yìn wọ́n ní bẹ́ẹ̀ ṣe rí lélẹ̀ wọ́n sọ pé ẹ̀ ń fẹ́ra yín omi ilẹ̀ ń fẹ́ra wọ́n lẹ close gan to the extent yìí pé ńgbà tó fi máa di 10 minutes bàbá ọ̀pọ̀lọpọ̀ àwọn oyè tí bàbá fi jẹ́ ńgbà yẹn bàbá gan ò mọ nǹkan kan mọ́ àgbà ti dé wọn ò mọ nǹkan kan nǹkan tí last wife yẹn ní tó bá ti sọ fún bàbá pé àbí ọ bọ́ síta pé bàbá sọ pé báyìí ni o ẹ̀yẹn ni everybody máa gbà wọ́n dé lẹ́yìn àti woman yẹn 5 and 6 nìyí olórí ọmọọba kílẹ̀ Ìjẹ̀bú gan tẹ́ wá ń pariwo wípé bàbá late Awujale fi yín jẹ ẹ̀yin gógó kọ́ ló tọ́ sí mi ní tí ìdárúkọ ẹni tó tọ́ sí tó yẹ kó jọba yẹn tó yẹ kó jẹ olórí ọmọọba ṣèbí àìsàn lẹ fi fẹ́ lù according to allegedly ṣèbí àìsàn náà fi ṣe tó ṣe àìsàn tí àìsàn yẹn ikú yẹn ló kú tó pa tẹ́ ẹ fi rí oyè ọmọọba kílẹ̀ Ìjẹ̀bú torí ó ní kò kàn yín kò síbi tó rí oyè yẹn gbà kàn yín láéláé nítorí ẹ ti ń sáré pẹ̀fẹ́ jẹ Awújalẹ̀ a dẹ̀ ti rí woman kan náà láì ẹni tá a bá dárúkọ Adógún tó ti ń pariwo kíní yẹn pé intention yín ni láti yọdún yìí ṣé kò ti wá confam báyìí pé òótọ́ ni tọ́pọ̀lọpọ̀ sọ wípé irọ́ ni. Bàbá K1 ọ̀rọ̀ mà pọ́nlẹ̀ wọ́n á mà tútù kùtù lórí ọ̀rọ̀ yín lórí ọ̀rọ̀ Awújalẹ̀ yìí mà wá láti Ìjẹ̀bú lóòótọ́ pẹ̀lú gbogbo nǹkan tá à ń rí ṣùgbọ́n tẹ́ ẹ bá sọ wípé dandan àfìdípọ̀ tẹ̀lẹ́lẹ̀ ti wá ọ̀sán kò orúkọ tó ti wá jẹ́ wípé ìdílé Funsengbuwa ni wọ́n máa fa ọmọ oyè the next Awújalẹ̀ kalẹ̀ ẹ tún ti di ọmọ ìdílé Funsengbuwa lórí kíni kádíjú kálá ẹ burú o ẹ dẹ̀ ti ṣàbrakadàbra ẹ jẹ́ politician ti wà náà jẹ́ yín gan ni kí ló dé tó já sí wípé kọ́tẹ̀ tó wá sọ torí àwọn èèyàn ó dẹ̀ pọ́n jà lójoojúmọ́ ìjà yìí ni tó bá wá sọ wípé òkè kọ́tẹ̀ tó try another royal house mi ẹ tún bọ́ síta ẹ tún sọ wípé tó ti bá royal family mi tán nìyẹn o ọ̀rọ̀ yín ti di yẹ̀yẹ́ o ọ̀rọ̀ yín ti di yẹ̀yẹ́ ẹ wo ẹ̀yin èèyàn mi ẹ bá wa dá sétò yìí ẹ jọ ẹ bá wa dá sí orúkọ tèmi ò yípadà Ìyédára Kòwé Kòkòkò ni mò ń jẹ́ má gbàgbé láti bá mi subscribe sórí YouTube channel support my brand gbogbo ẹ̀yin tẹ́ support mi ní dálé ayé ṣe thank you very much má sì gbàgbé láti bá mi like thumb up thank you gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi thumb up God bless you gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa comment ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa share mo mọ̀ lóore o thank you for your love and support towards Dara brand Ìyédára Kòwé Kòkòkò bye.